aṣọ open letter yẹn rí àkọsí ààrẹ kì í ṣe eléyìí nìkan la kọ sí ààrẹ a ti kọ lẹ́tà oríṣiríṣi kó tó dìgbà yẹn a ti kọ́kọ́ kọ̀ọ̀kan tá a jẹ́ káàrẹ́ mọ̀ wípé Nàìjíríà nídìí restructuring pé Nàìjíríà nǹkan ti bàjẹ́ èyí tá àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ dùn eléyìí ni open letter ṣùgbọ́n ó yàtọ̀ tá a sì ní a jẹ́ kó wò nígbà tí ó débẹ̀ tàbí pé gbogbo nǹkan hard àbẹ̀ sí ní pray báwo Nàìjíríà ṣe ń lọ báyìí ó dáa kí ni ìwọ Ọlọ́run kí là á ṣe máa bá lọ ìwọ ló ní o máa gbépo wálẹ̀ kó tó débẹ̀ a máa gbé wálẹ̀ ó gbé sókè kò tí ì déjọba kó mọ ohun tó ṣẹlẹ̀ problem tí Bọ́lá Ahmed Tinubu tó ń fèsì láti gbà yẹ NPN ni nǹkan tí ń bàjẹ́ àwọn ọmọ Nàìjíríà kan ń wo báyìí ó ti ń bàjẹ́ tí wọ́n wá fi ìkànràn kan gbọ́dọ̀ kúrò bẹ̀bẹ̀ lòun bẹ̀bẹ̀ ìkànràn kan ni ìráfà wò kó dà kí la lè ṣe olúwa kí la ṣe làwọn fi kó àwọn ẹgbẹ́ kan jọ tapọ̀ ní the director of the concerned prophet and pastor of God in Nigeria and overseas tèmi wá jẹ́ olórí wọn nípasẹ̀ orí ọ̀fẹ́ lọ́rùn àwọn abẹ̀ sí ní gbé ìgbésẹ̀ àkọ́kọ́ ṣe ni pé agbéwèé jáde ajẹ́ kí ààrẹ mọ̀ àwọn abẹ̀ sí ní kọ lẹ́tà sí àti kọ lẹ́tà sí ààrẹ àti kọ lẹ́tà sí chief of defence staff chief of air staff chief of army staff chief of naval àti kọ lẹ́tà sí inspector general police àti kọ lẹ́tà sí national security adviser àti kọ lẹ́tà sí minister of defence àti kọ lẹ́tà sí Gumi àti kọ lẹ́tà sí many people àti kọ lẹ́tà sí gbogbo 36 state governors àti kọ lẹ́tà sí 36 state house of assembly tá a dẹ̀ DHL lẹ́tà wọn so kọ́lé mọ̀ a DHL lẹ́tà wọn lẹ́tà. mo kíwa ó gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kowé kò ó ní mò ń jẹ́ akúmúra ọdún abáwa láyọ̀ àtàlàáfíà aṣọ́pọ̀lọpọ̀ ìláyé ṣé mọ̀ ẹ̀yin èèyàn mi mo sọ wípé fídíò yẹn mi ní lè parí ẹ̀ sórí fídíò ẹ̀yọ kan so a máa ṣe part 2 concluding part òun lélẹ̀ yes ohun prophet Olagunju continuation ìwọ tí o bá tí wo first one tí mo release ní about 2 days ago lọ wo kó lè yé ẹ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ ti wò yò à ń ṣiṣẹ́ yẹn lọ lé lórí kí àlàyé yẹn kí ó lè yé yín dáadáa ṣe bẹ́ẹ̀ ń gbọ́ nísìnyí bàbá ní àwọn ti dá ẹgbẹ́ sílẹ̀ kí ni irú ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ ayé máa débẹ̀ wọ́n ì máa fẹnu ara wọn sọ mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí lẹ́tà tó ń lọ́kọ bàbá Ọlágúnjú dádì mi ẹ kúrọ̀lẹ́ sà ṣé dáadáa lẹ́wà a kú ọdún o abáwa láyé o àṣẹ mi ìláyé o ẹ ṣé gan ni dádì ẹ kọ lẹ́tà mélòó lẹ tí kọ ẹ kọ lẹ́tà sí this ẹ kọ lẹ́tà sí that ẹ lọ bèrè lọ́wọ́ bàbá Akíntóyè bàbá dè ṣì ń kọ bàbá Akíntóyè sì tún yìí ń kọ wọ́n ń kọ náà ní àìmọye tán block tán ní jẹ́ kó débi tó dé àìmọye tán wá receive ẹ̀ tí wọ́n tán dákẹ́ tí wọ́n lọ block wọn lẹ́yìn èyí tó yẹ kán pè wọ́n kán invite bàbá Akíntóyè kí wọ́n invite wọn on a round table bàbá Tinubu ẹ ń ṣe bí Ọlọ́run ìwà tẹ́ ń wù nígbà tí ẹ ṣe bí ìkíní náà ní Lagos State ẹ tún ti gbé dàbújá ẹ máa ń ṣe bí Ọlọ́run ènìyàn sì ń ṣe bí Ọlọ́run ni ẹ ò lè di Ọlọ́run ẹ ti gbàgbé pọ́dún 7 péré náà lẹ níbẹ̀ àní ká díjú bẹ́ẹ̀ ká tó là ọdún 7 yìí ti pé ìyẹn tẹ́ bá rọ́dún 7 ṣe torí mo ti ẹ̀ ń gbọ́ fìrìfìrì kan báyìí pé ẹ lè ṣe jọ ọdún 4 lọ torí ẹ ti yín so nítorí ọdún 4 yẹn lẹ ṣe rò wípé Ọlọ́run ni yín àníkẹ́tẹ̀ wá lò ká bá yín yí pin ayẹ́sì ọdún 7 tọdún 7 bá ti wá kúrò ńbẹ̀ kí ló tún ṣẹlẹ̀ o ọdún wo lẹ tó mọ̀ tó tún máa kọmọ Yorùbá o ṣé inú iṣẹ́ òyìnbá yìí náà ni ká máa continue lọ torí bàbá Ọlágúnjú ẹ múra kankan ẹlẹ́ẹ̀kọ́ lẹ́tà mélòó lẹ tí kọ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọmọ ìran mi ẹ mọ̀ wípé dẹ́rọ̀ wá attack anybody àtúnṣe lèmi wà fún bí mo ṣe wà fún Yorùbá Nation Movement bẹ́ẹ̀ ni mo wà fún ilẹ̀ Yorùbá àní gbogbo nǹkan tó bá máa mú ogun
ìkùnsínú ọ̀tẹ̀ àbòsí rìkíṣí nílẹ̀ Yorùbá ìwọ àtèmi lájọ máa gbógun tì a ò ṣọ̀tẹ̀ mọ́ ọ̀tẹ̀ wa tá a yàn láàyò táwọn baba ńlá wa kì í ṣàwa láṣẹ̀ṣẹ̀ ṣe o láṣẹ̀ṣẹ̀ ń ṣe àyẹ̀rí tiẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá kú baba ńlá baba wa ni Yorùbá àtọ̀tẹ̀ 5 and 6 ni ó la ṣe ń sọ fún ẹ̀yin àwa generation yìí la ṣe ń sọ fún ẹ̀yin àgbàlagbà tí ẹ sì mọ̀ nǹkan tá à ń try láti sọ ṣùgbọ́n ẹ kàn ń yí mọ́ wa lọ́wọ́ pé ṣe là ń sọ̀rọ̀ sí yín àníkẹ́ yé ṣọ̀tẹ̀ mọ́ ẹ̀yẹ ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ yìí lẹ ṣe tílẹ̀ Yorùbá bára wa níbi tá a bára wa àwa ní ògo ilẹ̀ Nàìjíríà àwa là ń jẹ́ kí Nàìjíríà kó máa jẹ́ wọ́n Nàìjíríà kó máa dún láìsí Yorùbá kò lè sí wọ́n Nàìjíríà kankan níbi kankan oníkálùkù wọn ti rí wábi gbà wọ́n ti wábi lọ kí ni mo ti ẹ̀ sọ ẹ máa ní láti máa gbálàyé bàbá ẹ tẹ̀síwájú. ADHL lẹ́tà wọn lẹ́tà kankan tẹ̀ kọ́sù wa 9,000 ní DHL wọn ní gbogbo ni lẹ́tà kankan. DHL kankan kọ́sù wa ní 9,000 kọ́nà wájú àti kọ̀wé sí NASU àti kọ̀wé sí ASU àti kọ̀wé sí Nigerian Bar Association àti kọ̀wé sí Nigerian Medical Association àti kọ̀wé sí PANDEF South. Dádì mi Prophet Olagunju kí là kò rí ìwé tẹ́ ẹ kọ ẹ ti kọ̀wé ìyẹn kọ́ ni issue ṣé mo yí organization tó ń kọ lẹ́tà ni ẹ dẹ̀ múra kankan lórí pé ẹ̀kọ́ lẹ́tà kí là kò rí lẹ́tà yín kò ń ṣe pé ẹ ti kọ̀wé síbi ẹ ti kọ lẹ́tà síbi kí ni kókó inú ìwé ìròyìn lẹ́tà yín. a ti kọ̀wé sí Afẹ́nifẹ́re a ti kọ̀wé sí Ohanaeze Ndigbo a ti kọ̀wé sí Arewa Consultative Forum a ti kọ̀wé sí General President Muslim Supreme Council of Islam a ti kọ̀wé sí gbogbo wọn bẹ́ẹ̀ yẹ response wọn ni pé wọ́n support restructuring wọ́n support ohun tá à ń ṣe wọ́n dẹ̀ right wa lójoojúmọ́ responded a dẹ̀ reach out sí àwọn Haúsá lọ́wọ́lọ́wọ́ báyìí in fact a ti ṣe TikTok tó bá lọ sọ TikTok wọn máa rí táwọn Haúsá ìtàn gbé kíní dání lẹ́yìn tí lẹ́tà wa ìjáde àwọn Haúsá the 19 northern state Haúsá I mean Igbo ní 19 northern state ní Haúsá wọ́n ti jáde wọ́n ṣe meeting wọ́n dẹ̀ support restructuring ìṣọ́fẹ́ tiwa ó yàtọ̀ sí eléyìí tí àwọn kan ti ń gbé kalẹ̀ tẹ́lẹ̀ ṣe pé àwọn kan ti ń pariwo restructuring tẹ́lẹ̀. ó ti ẹ̀dá Dádì mi Ọlágúnjú tẹ̀yìn fúnra lára yín fẹnu ara yín ṣàlàyé ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá mi gbọ́ fídíò yìí tẹ́ ẹ bá súnmọ́ bàbá Ọlágúnjú ẹnì kan gbé iṣan wálẹ̀ ariwo lala kókó fẹ̀fẹ̀ tẹ́ ẹ ṣe yẹn kò lè wẹ́ẹ̀kì restructuring yẹn náà tí ẹ wá fẹ́ gbọ́ látàyé dọ̀rùn àní tẹ́ bá ti pé restructuring ó máa dàbẹ́ ni wípé wọ́n gún wọn lábẹ́rẹ́ oró ni wọ́n kì í fẹ́ gbọ́ àtọ́ yes Dádì ṣé restructuring ni ẹgbẹ́ yín dálé lórí lẹ fẹ́ béèrè fún lẹ ti kọ lẹ́tà síbí ẹ ti kọ lẹ́tà sókun ẹ ti kọ lẹ́tà sọ́sà ẹ ti kọ lẹ́tà fẹ́ yẹ ẹ ti kọ lẹ́tà fún gi ẹ kọ lẹ́tà fẹ́ jẹ inú ibú gbogbo ibi ó bá rí kẹ kọ lẹ́tà sí Yorùbá Nation àti kọ̀ ẹ́ tó jù bẹ́ẹ̀ lọ ẹ mọ iye petition tá a ti sign ni kò minus petition tó ní dọ̀tí minus petition 5 million petition tó ní dọ̀tí ó gbé wa ní magani ó gbé wa trabaye ó carry us go where we no know onídìdìrín ní gbogbo wa ìyẹn onídẹ̀tí kò sí wàhálà ìwọ́kọ̀ mo bá wa orúkọ ẹ ó ti wọnú ìwé burúkú lẹ̀ Yorùbá kò sí gbogbo ọjọ́ tá bá ti sọ nǹkan tí ò dá lẹ̀ Yorùbá onídọ̀tí àmọ́ dárúkọ ẹ àrọ́mọdọ́mọ ẹ wọn ò ní jẹ́ tán lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín minus onídọ̀tí 5 million petition ẹ̀yin ọmọ ìran Yorùbá Nation ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ǹjẹ́ lè mọ iye petition tá a ti sign ó ti pọ̀ jù ó pọ̀ kú lẹ́tà lọ barabedun orí lẹ́tà yẹn náà àdẹ̀ṣe wà ń bẹ restructuring àbí kí lẹ pé ẹ ló Dádì mi rí wetin níbo ẹ gbà mí ṣé yín èèyàn ti gbàgbé ni Shettima mà tí become vice president VP wa nígbà tó ti ń sọ fídíò yẹn ìwọ tó bá ṣì nítorí fóònù mi ti kún àkúfàyà mo ní láti delete many video ni jọ̀ọ́ tó o bá yìí ní fídíò yẹn pass ẹ̀ sí mi kí n tún lọ kí n máa wá lọ fi sínú archive this time around ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Shettima tí mo bẹ́yẹ̀ ọmọ adé vice president nígbà tó ti ń pariwo restructuring my foot tẹ́ ẹ bá dé wá lọ wo fídíò ibi tó ti sọ restructuring my foot yẹn Shettima orúnjú pa tó bá ń gbórúnjú wùwà ìkà má rẹ́rìn kálá bóyá sọ orúnjú pa rúnjú restructuring my foot orúnjú owó wà ìkà
orúnjú pa kálá wọn tí ẹ fẹ́ gbọ́ èèyàn wo lẹ́bẹ̀ ṣé èlé tẹ wá múra kankan ìkọ́ni lómi ọbẹ̀ jẹ́ ní recognition lásán lẹ̀ ń wá bàbá kò sí kankan míì tàrí bẹ́ẹ̀ torí restructuring it is no fún gbogbo Nigeria politician political elite gan wọn fẹ́ gbọ́ restructuring wo lẹ̀ ń wí ṣé Nigeria wà structured débi tẹ fẹ́ ṣe restructuring ni aláàtí pọ̀ jù population wa ti skyrocket president kan ò lè ṣe àti pọ̀ jù ẹ jẹ́ kó ní kálukú wà láyé ká kó bájú ká máa kó bá mú oníkálukú kó fi region ẹ kó fi nǹkan tó bá rí lọ kó fi ṣèjọba títí ẹ fi wá lọ́rùn sílẹ̀ fẹ́ restructuring ó ti léètì kí lẹ fẹ́ restructure ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ restructuring torí bàbá ẹ wá múra kankan bẹ́ẹ̀ ni wípé restructuring yẹn ẹ̀yin lẹ máa kọ́kọ́ jẹ́ the first person tó máa sọ ṣùgbọ́n inú mi dùn wípé ẹ̀yin náà ti mention ó yá. wọ́n ti ń gbé kalẹ̀ tẹ́lẹ̀ ṣe pé àwọn kan ti pariwo restructuring tẹ́lẹ̀ káwa tó jáde restructuring ti wà ní pé a fẹ́ kí wọ́n restructure Nàìjíríà kí wọ́n restructure state kó jẹ́ sovereign state sovereign country ẹ wo Texas nílùú Amẹ́ríkà sí it's a sovereign country it's also a sovereign state under United States of America ẹ wo Dubai 7 years ago. ẹ jọ ṣé bí àwọn leader America àti Dubai bí wọ́n ṣe rí sí àwọn citizen wọn àwọn èèyàn wọn bẹ́ẹ̀ ni Nigeria leaders bẹ́ẹ̀ ló ṣe rí sí àwọn Nigeria citizen ṣé bí àwọn torí any small thing ẹ wo America any small thing ẹ máa mention àwọn developed country ṣé bí àwọn leaders wọn ṣe rí náwọn developed country yẹn bẹ́ẹ̀ ni àwọn Nigeria leaders ṣe rí ó lè bàràwò bá ń sá òun ni àwọn Nigeria leaders gbogbo Nigeria leaders both religion leaders political leaders everything leader gbogbo wọn ó lè ajẹ lójú onílé bàràwò ó lè ní wọn ìmọ̀tara ẹni nìkan ti bà tí wọ́n jẹ́ mí ní gbogbo wọn débẹ̀ gbogbo ìjọba ni wọ́n bá mú àfòmọ́ ní gbogbo wọn ti rí Nàìjíríà gẹ́gẹ́ bí mákẹ́tì wọ́n ní àmúṣá nílùú Èkó kòkó nígbẹ àmú nílùú Nàìjíríà jẹ́ kò ní gbé oníkálùkù yàbú tẹrẹ ní àbí ẹ wo Denziani ẹ wo gbogbo owó bìtìbìtì owó tó kó lọ ẹ wo Emefiele bàbá restructuring o mo kàn ní kí n ṣe briefly ní kí mẹ́nu bà tètè kéèyàn kí ordinary CBN governor kó máa operate almost 600 different accounts lórí kíni ẹ̀dẹ̀ fẹ́ restructure irú country bẹ́ẹ̀. ìgbà owó Abacha tó kó gbogbo owó tó lùtù ẹ̀ káàkiri gbogbo abroad gbogbo owó yẹn nígbà tí wọ́n gbọ́ ẹbí tí gbogbo wa fẹ́ ya wọ́n má dá padà òbítíbitì ẹ̀ náà dá padà bí dá padà ẹnìkan la máa ń gbọ́ kí náà fowó yẹn ṣe pẹ̀lú gbogbo owó yẹn náà wọ́n tún èyí ya owó sí ni. bàbá ẹ sinmi jáde ó dẹ̀ pọ̀rọ̀ yẹn ẹ kàn fẹ́ ta gúrùpù yín ní mákẹ́ẹ̀tì ilẹ̀ ṣe fún gúrùpù yín. under United States of America ẹ wo Dubai 7 years ago kò sẹ́ni tó gbúrò Dubai ìgbà táwọn yẹn náà nílé ọ̀hún wọ́n kóra wọn jọ wọ́n sọ àmì United Arab Emirates. ìwà tẹ́yìn gan wù báyìí ṣé ó wọ́n gùn ìfẹ́ tí sọ táwọn arábù rẹ̀ àwọn tí Dubai tán bá ṣe bí títí yín bàbá ọ̀tẹ̀lẹ̀ ń ṣe Dubai ò ní rí bó ṣe rí Dubai lè ní nǹkan tá a fẹ́ kàn ṣe sí Nàìjíríà ni so irú Kano ajẹ́ sovereign country sovereign state Kaduna sovereign country àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníkálukú wa wà ní president tiwa náà àdàbí bíi ti ààrẹ Amẹ́ríkà àgbébọn kò síjà àlejò ni wọ́n jẹ́ níbẹ̀ tẹ́nàtì ni wọ́n jẹ́ bẹ̀ àwọn ará ìlú la wá kóra ọjọ́ sí pé afẹ́kọ́ tún lù wá ṣe. ẹ̀yin ará ìlú mélòó àwọn mélòó ló sọ afẹ́kọ́ tún Nàìjíríà ṣe fún wa so that ilé ilé ìtàn lọ sí Dubai lọ kankan tán kan lọ náwó bẹ̀ ṣé táwọn yẹn bá bàlú wọn jẹ́ wọn máa lọ bẹ̀ ni. o ìyẹn lè ṣẹ̀ṣẹ̀ ìyẹn ló yẹ kẹ́ sọ. àwọn lídà wa wọ̀nyẹn ni wọn jókòó kan ronú ló jẹ́ káwọn òyìnbó rí wa bíi African leader tí ò ní ronú. ẹ ní ronú yes. ẹ wo táwọn òyìnbó. sorry daddy ó ká mi lára ni ẹ̀yin kọ́ àwọn Nigeria leader mo kàn support yín ni daddy èmi àlàyé ọlọ́mà ká má rí ni Paul wí èmi ẹni ronú ò daddy mi daddy mi you know I love you láyé ẹ̀yin kọ́ ni mò ń sọ pé ẹ ní ronú àwọn leader tẹ́ sọ wípé wọn ò ní ronú yẹn àwọn lèmi bá yín support ó ká mi lára ni ó ò ní ronú. òyìnbó agbẹ́njìnà Johnson wọn làwọn fẹ́ kọ́lé wọn á ṣe pansa plan wọn á ṣe gbogbo ẹ̀ wọn á dẹ̀ sí recruit àwọn yẹn wọn làwọn fẹ́ kọ́lé o ká ẹni bá ń wáṣẹ́ o wọn á bẹ̀ sí àwọn ọmọ wa ló máa rẹrù nǹkan tó ń fi wọ́n ṣe nìyẹn. ní abroad àṣẹrú òyìnbó sáwọn náà ò lè ṣerú ẹ̀ ní àṣẹrú òyìnbó ẹrú náà láwọn ọmọdé ní òyìnbó tó lè ṣe dáadáa àwọn onídàá wa ló fà
a fẹ́ kí wọ́n tún Nàìjíríà ṣe láìpín rárá kò pé ìwà tá a bá pín. Really? Lọ́nà wo ni òfin? Tó àwọn alágbára kan wà bẹ̀ tí wọ́n fẹ́ kán pín. Ẹ̀yin dẹ̀. Àdá ti kọjá wípé a fẹ́ pín nísìn. A máa pín àti kọjá. Wọ́n ní gbà. Wọ́n gbà. Ok, tá a bá sọ pé wọ́n fẹ́ pín nísìn. Gómìnà Ebonyi State. Ó ní ìjọba pín Biafra, ó láwọn ò ní tẹ̀lé Ìgbò. Kò tí ì ṣẹlẹ̀ ní bàbá ẹ má máa múra kankan bẹ́ẹ̀ yẹn mi láìkí bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ebonyi wo ni ó láwọn ò ní tẹ̀lé Biafra? Ọ̀rọ̀ tí ìdójú ẹ̀ ni wọ́n tẹ̀lé Biafra. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Nígbà tí ọ̀rọ̀ tó bá dé ojú agbami tán, yes, ẹ rí pé gbogbo àwọn story tó ní kálukú wọn sọ unity àwa wọn á join everybody á join common body join body if you no get body no join body ni body ma join body you add body you join body bóyá máa jẹ́ nìyẹn dádì mi kò yé yín débẹ̀ ni ẹ̀mọ̀ yẹn pọ̀ mọ́ ọmọ yín la jẹ́ akàn ṣàlàyé ni ẹ má bínú ká mi lára ni ẹ̀mọ̀ kó tó bá ti dọ̀rọ̀ àwọn èèyàn mi ó máa ká mi lára gan ni ẹ má bínú dádì mi. Wọ́n máa join body then go add if they no get body before they go add body they go join body bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn wọn ní Delta ilẹ̀ Yorùbá ni ẹ tún fẹ́ gbọ́ dádì mi Trinidad and Tobago Ọlọ́run Yorùbá àwa la ní ilẹ̀ Yorùbá ni ṣéyìn ò rí Brazil ni àní gbogbo wọn yìí náà láwọn padà bọ̀ nílé ẹjẹ́ àgbà Yorùbá ẹjẹ́ àgbà Yorùbá nation ẹ wá múra kankan àná pé ṣéyìn lẹ́ni ẹ̀yin lẹ bí wọn lẹ̀ Yorùbá ni dádì ipò wo lẹ́yàn sí ipa wo lẹ́ ń kó fáwọn ọmọ Yorùbá tẹ́ ṣe rò wípé ẹ̀yin lẹ máa decide nǹkan tá a bá máa ṣe àbí nǹkan tá a ṣe pínpín lọ́rọ̀ tó wà lẹ́ yìí o ìwọ tí ọ̀rọ̀ bá yé wàá mọ̀ wípé bàbá Tinubu ìgbà tí wọ́n ti débẹ̀ yẹn ìgbà wọn yẹn ni wọ́n mú wọn kankan báyìí tán sọ wípé tán bá débẹ̀ wọ́n máa kúrú wọ́n máa sòkè dilẹ̀ bàbá ti débẹ̀ apá ti já bọ́ yes Trinidad Tobago ó yá jàre ó yá. I am not in Nigeria, but in Trinidad and Tobago, a country in the Caribbean. But you know what? The reason why I'm saying I'm not in Nigeria is the fact that I'm not in Nigeria, but everything around me feels like Nigeria's presence is here. I'm surrounded by people that are celebrating the Nigerian culture, specifically Yoruba. And which makes me feel like, indeed, you can take an African out of Africa, but you can never take the Africa within him out. I don't know if you can see my surroundings. Oh, hi. Hi. Yeah. Kilo Shele. You speak Yoruba? Yes. Oh, wow. Yes, what else can you say? Because that's all I know. That's all you know? Yeah. Well, I would greet you. I would say Ekabo. Welcome. So guys, I was walking around the streets of Abuja and noticed this thing on all the street lights. I'm just putting this out there because if they've sold Nigeria, they should let us know. Which one is China aid for a shared future? Who is sharing future with these people? I beg, my future is secured. All the traffic lights, almost all the traffic lights have this thing on them. China aid for a shared future. I know that Chinese is helping us, but this one is becoming too much. Please, what is going on? Yorùbá afọ́kàkiri orílẹ̀-èdè àgbáláyé wọ́n nílé bàbá wọn tó là wọ́n fẹ́ wá sílé ẹ̀yin wá sọ pé àná pín ṣé Nàìjíríà is a country ni àwọn èèyàn go recognize Nàìjíríà as a country mọ́ Nàìjíríà ti finish ṣé bẹ́ẹ̀ gbé woman yẹn tó ń sọ̀rọ̀ mọ́ bí Nàìjíríà ti pín ẹjọ́ ẹ bá mi help dádì mi ẹ bá mi pín fídíò ìdọ́dọ̀ dádì mi Prophet Olagunju dádì sà ẹ bá mi pín fídíò ìdọ́dọ̀ wọn ṣe bẹ́ẹ̀ rí woman yẹn tó ń sọ ẹ bẹ́ẹ̀ ti rí táwọn China tí wọ́n ti ń fi sáyìn wọn àwọn nǹkan tí wọ́n ti ń fi sílẹ̀ torí a ò mọ bí tí wọ́n sáìdì ibi tán máa pín kan China níbi tá a bá dé ṣe bẹ́ẹ̀ ń gbọ́ tí woman yẹn làmẹ́ǹtì ibo náà fẹ́ pín òun sí Nàìjíríà ti pín already wọn kàn tí official wọn tí make official ni wọn tí ṣe kí ni wọn tí make official
dádì mi Nàìjíríà ti pín ẹ̀sìn mi kò sí nǹkan tẹ́ rí ṣe sí ẹ̀sìn mi sà ẹ̀sìn mi. ó láwọn ò ní tẹ̀lé Ìgbò lọ. ó bá wọn. ó láwọn ò ní lọ. kò sí kò ká wá. ó dà ìjẹ́ká gbé yẹn tó bẹ̀. Ìgbò tó fẹ́ gba gbogbo south aside kúbọ̀ láwọn iṣẹ́ Ìgbò àwọn ò ní bá bẹ̀ àfà lọ. Ìgbò sọ pé Lagos is no man's land. Kọ́ máa pínlẹ̀ ní tíbi àfà dádúró àfi kí Yorùbá tètè máa sá lọ. Kí ló dé? Ṣé wọ́n ní gbógun tiwa láti jagun? Ẹ gbà mí ẹ máa gbọ́ bàbá Ọlágúnjú nítorí restructuring tẹ́ ń pè fún torí group yín torí recognition ẹ máa gbọ́ bẹ ṣe halẹ̀ mọ́ wa so tọmọ Yíbò bá láwọn fẹ́ wá kógun jà wá ní Lagos State àwa béèrè àti ń béèrè náà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ yẹn ìkọjá àyè ní ẹ̀yin náà la bá ń bẹ̀ pẹ̀lú story òfò àtàwọn àdánù story tẹ̀yìn àgbààgbà tẹ́ ń pa sílẹ̀ irú bàbá ọba kí olùkọ́ máa sọ wípé àwọn Benin àti ẹ̀wà mọ̀ gbogbo yín gbogbo elder tribe Nàìjíríà òun ló ní interest nínú Lagos State bẹ́ẹ̀ dẹ̀fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àtọba yín tẹ̀ ń pàtàn òfò àti ìjòyè àtàgbà ẹ̀yìn àgbààgbà ó bá àwọn yín kẹ́ ẹ mórí ìtàn kẹ́ ẹ sọ́kodò kẹ́ ẹ kẹ́sẹ̀ sókè àwa mọ bó ṣe ń lọ o àwa ò ní gbà fún yóò dé pé kò tí ì yé yín pé ajá àwòyí ló meworo òwòyí lé àwa sọ fún yín wípé kẹ́ yé ṣọ̀tẹ̀ mọ́ nígbà tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ máa pa ìtàn bí ìtàn ṣe rí tẹ́ máa mú ìtàn tẹ́ máa sọ bàjẹ́ nítorí gain nǹkan tẹ́ fẹ́ gain bóyá Benin lẹ fẹ́ gbé Lagos fún bóyá ọmọ Yíbò ni láti ibi àwa wò iye kìlómítà láti Benin wá sí ní Èkó iye kìlómítà láti ìlú àwọn Yíbò àwa wò sẹ́kọ̀ọ́ yo táwọn Biafra bá ti wá dá wà yẹn wá gbógun ti Yorùbá ní Lagos ẹ̀sìn wọn náà fẹ́ wá gba Lagos àwa wá káwọ́rọ̀ báyìí àwa máa wò ṣe mọ̀ pé wọ́n gbọ́wọ́ wa fálágbàfọ̀ àlọ́tẹ̀ ti pọ̀ jù ọ̀tẹ̀ ti pọ̀ jù gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn àmọ́ ní lára ẹran kò ṣe rẹ̀. So the best option now fún Nàìjíríà lè ní nípò ìkó ìtàkà dé ni pé sovereign country sovereign state kí Abia jẹ́ sovereign country sovereign state under United States of Nigeria àwa change orúkọ sí United States of Nigeria USN yẹn tí wàá ní ìtumọ̀ o ẹ fẹ́ ẹ̀fù bàbá Tinubu UN túmọ̀ sí pé unity ẹsẹ̀ jẹ́ sovereignty of Nigeria wọ́n ti ṣètò bàbá Tinubu ibi tá à ń lọ nìyẹn ibi tí à ń lọ nìyẹn wọ́n gbọ́dọ̀ research on Nigeria fún wa. ọ̀gbẹ́lẹ̀ wo bàbá ìsinmi náà bàbá ìsinmi náà ẹ má bí kámídà mi láìkẹ́ o àfẹ́ gbọ́mọ́ mi ìfẹ́ gbọ́mọ́ níbi tá a bá dé àti rí pé restructuring torí group yín jẹ́ ẹ lè káyé bàbá we have 1,000 different organization tó dìde tó sì wà fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá oníkálùkù ń rìn tiẹ̀ ni you can never force anything on any one of us. Iti group yín bá dálé lórí ni kẹ́ sọ. Restructuring tẹ́lẹ̀yìn believe lé lórí òní kẹ́ máa pariwo. Ṣùgbọ́n kẹ́ wá try wípé ní pé àpín kò lè pay wa ta ló sọ fún yín bẹ́ẹ̀. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Nítorí Lagos State nìkan lẹ ṣe sọ wípé kò lè pay wa. Yo other tribe tó bá lóun fẹ́ wá orí ń ta àwọn wọ́n ka Lagos State mọ́ ọ̀dọ̀ wọn àwọn náà ní Lagos State. Ẹ jẹ́ kan má bọ̀ wá. Ẹ̀yin ọmọ ìran mi. Ẹ̀yin ọmọ ìran mi. Kí ni mo wí ẹ bá mi fi kọ́mẹ̀ntì gbàǹdì ẹ bá mi fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí dadi Ọlágúnjú torí gbogbo ilé ìtẹ́kọ̀ last time wọ́n padà gbọ́ mo trust yín ẹ má bú wọn ẹ má bú wọn o ẹ má sọ̀rọ̀ sí wọn o àlàyé ọ̀rọ̀ ni ẹ ṣe èyí tí kò yé dádì ní kẹjẹ ká sọ fún wọn ohun tí àwa fẹ́ òun ní kẹjẹ ká sọ fún wọn àwọn kọ́ làwọn máa là lé wa lọ́wọ́ ó ti pé tẹ̀yìn àgbẹ̀gbẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ti mú ọ̀tẹ̀ tẹ́ ti yàn láàyò ṣe rí ká tó tiẹ̀ tó lè gbọ́ ọ̀rọ̀ ẹnu yín bàbá Ọlágúnjú kó tó lè débì kankan ká tó tiẹ̀ tó lè recognize group yín ẹ kọ́kọ́ lọ ṣe àtúnṣe ẹ lọ yọwọ́ nínú ọ̀tẹ̀ unity tẹ́ pariwo pé fẹ́ fi ṣe gbogbo Nigeria United of Nigeria kọ́ United of Nigeria ni ẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti ilé ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín torí gbogbo interview yìí ọ̀tẹ̀ ti pọ̀ jù nú ẹ̀ ọ̀tẹ̀ ti pọ̀ jù torí pé ẹ fẹ́ sàsọdùn ti yín kí ló kan bàbá Akíntóyè kí ló kan Ìgbòho kí ló kan Yorùbá nation bẹ́ẹ̀ àwa ń ṣe tiwa ẹ̀yin náà ṣe ti yín kóńkó jábélé kálukú ló mi ṣe tiẹ̀ kókó jábélé kálukú ló mi ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́yìn ṣe tẹ̀yìn káwọn ṣe tàwọn yes káwa ṣe tàwa mo ní kókó jábélé kálukú ló mi ṣe tiẹ̀ àmọ́ ṣá ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó bàbá ẹ má rìn pàdó Ọlọ́run ara nǹkan gásà wà. Bàbá ṣe ti gbọ́ iye tó ń ta chicken between 20 to
25,000 naira. Chicken ẹlẹ́sẹ̀ méjì. Ẹ wò. Happy new month to fans, family, friends all over the world. Oṣù yìí máa sàn wá lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́, a very quick one. Ẹ jọ̀ọ́, mo wẹ̀ ń ta àlejò pín adìyẹ. Ẹ jọ̀ọ́. Mo wẹ̀ ń ta àlejò pín adìyẹ. Tẹ́lẹ̀ la máa ń gbọ́ pé wọ́n pín màálù sí mẹ́rin, pín màálù sí kìíní kan ní ìsìn báyìí. Adìyẹ ó ti di pínpín báyìí. Mo lọ poultry kan láàárọ̀, mo fẹ́ lọ ra adìyẹ at least àti wọ December kí n àti ẹ̀ máa, Christmas vibes kí n máa feel pé ọdún tí ń bọ̀. Wọ́n bá pé adìyẹ 22,000 adìyẹ. Adìyẹ ẹlẹ́sẹ̀ méjì 3,500 dẹ̀ ló wà lọ́wọ́ mi 3,500. Mélòó la máa pín adìyẹ kan sí yẹn? 3,500 7,000 3,500 7,000 14 3,500 21. A wá pín adìyẹ sí mẹ́fà. Àtúnṣe kó 1,000. Ẹ jọ̀ọ́, àwọn tá bá lè jọ pín adìyẹ kan sí 6, ẹ jọ̀ọ́, ẹ send message. Adìyẹ yẹn kàn mí jẹ, ó kàn mí jẹ, even kó jẹ́ ìwé àti ẹ̀yìn, kó dẹ̀ jẹ́ ọrùn àbí ẹsẹ̀ ló kàn mí, mi ò mind. Adìyẹ fresh chicken wọ́n mi jẹ láàárọ̀ yẹn jọ tó lọ. Ẹn tá bá lè jọ pín adìyẹ, please get back to me now. God bless you. Ṣé ti rí situation Nigeria lẹ́ ń wò nínú ọdún tuntun. Tó jẹ́ sí pé tá bá tẹ̀ wá fún àwọn èèyàn ní 20k pé ó ìwọ gba 20k, ìwọ gba 10k, ìwọ gba 5k, ìwọ gba 2k bí kò nítumọ̀. Ẹdìyẹ ẹlẹ́sẹ̀ méjì 20,000 naira. Salary èèyàn kan a whole month, 30 days make a month. Òun ni chicken. Èwo lẹ̀ ń sọ pé ẹ̀ní pín restructuring kọ́, restructuring ni. Torí mi ò fẹ́ kí fídíò yìí gùn jù. Ó tún wá níbi tí mo wá fẹ́ gbé yín lọ. Ẹ̀yin èèyàn mi, mo mọ̀ pé ẹ máa rántí fídíò yìí. Mo mọ̀ pé ẹ máa ṣe kí ni? Ẹ máa rántí fídíò. Ṣé ẹ rántí màámi kan ní ìgbà tí bàbá Tinubu tí wọ́n ṣe campaign election wọn kiri? Màámi yẹn tí wọ́n jókòó tí wọ́n ṣe àdúrà fún bàbá Tinubu pọ́n máa wọlé nǹkan. Okay now. Màámi yẹn inú mi dùn pé ìkan lára àwọn fans mi padà bá mi share fídíò yẹn dọ́dọ̀ mi again. Ẹ yo màá wá play fídíò yẹn again ẹ rí. Ẹ bá wa pé màámi yìí, ẹ̀yin tẹ́ bá mọ̀ màámi Alájà yẹ pẹ́ fún wa o. Ẹ̀mí yín á gùn màámi. Àdúrà yín gbà lórí bàbá Tinubu, wọ́n padà win, wọ́n padà débẹ̀. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ṣàdúrà lọ́jọ́ yẹn pọ́n máa débẹ̀? Ẹ wá bá wa pè wọ́n torí ńgbà tẹ́ ṣàdúrà ní gbogbo wọn pátá, bàbá wa jẹ yín ní hòhò, bàbá wa bá yín. Màámi, ẹ̀yin náà ti rí pé ńgbà tẹ́yin complain gbà yẹn kò tí ì le tẹ́lẹ̀, ó ti le gan. Ẹ jẹ́ àwò. Nàìjíríà lẹ́sọ̀rọ̀ fún bàbá. Ẹ ṣàánú wa, eré ń ta wá, ẹsẹ̀ ń ta wá, ẹ dákun gbogbo Nàìjíríà ẹsẹ̀ ń ta wá, bàbá ẹ dákun ẹ ṣàánú wa. Nǹkan bàjẹ́ ju nǹkan lọ. Ẹ dákun. Wọ́n ń pa wá. Wọn ò járí náà, wọn ò járí lò, gbogbo kálukú ní ìsọkún bí wọ́n kọsẹ̀ wọ́n ń kú ni. Kí ló dé ebi ni? Nígbà tẹ́yìn ń ṣe kò rí bẹ́ẹ̀. Ìgbà tẹ́yìn ń ṣe kò rí bẹ́ẹ̀, ẹsẹ̀ gbogbo àánú ayé ni. Ẹlẹ́yìn ọba ní ẹni Tinubu, ẹlẹ́yìn ọba ní ẹni Tinubu wa ní yóò dáa fún. Ẹ táyé ṣe ni, ẹ dákun ayé tẹ wá tún ṣe. Ó débẹ̀ báyìí bàbá o. Pẹ̀lú ògo náà ìgbàríkọ̀ lánàbí mọ́. Ó débẹ̀ báyìí ó sì ṣe oore fún ara ayé. Gbogbo Nàìjíríà ló ṣoore fún. Pẹ̀lú ògo Ọlọ́run, ibi ò ní pa wọ́n. Gbogbo àwọn ọmọ iléèwé tí wọn ò rí iléèwé lọ. Abẹ́ ẹ dákun ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa, ẹrí ń ta wá. Gbogbo ayé ní sunkún. Wọ́n wá ń pẹ́ bàbá tí ó ṣe ni o, bàbá tí ó ṣe ni o, bàbá tí ó ṣe ni o, bàbá tí ó ṣe ni, èèyàn ni o, òun ni ó ṣe o, òun ni ó ṣe, ìwọ náà ló ṣe o bàbá. Ìlú ògo Ọlọ́run ìwọ náà ló ṣe. Láyé ò wá rí bá Tinubu náà ni, adùnmárìn mọ́ tó sì ní ọ, tíyàn bá kọjá wájú rẹ̀ bá ní sì dáa fún. Ọ̀wá ṣòro fẹ́ dà. Wá sọ̀rọ̀ fún gbogbo ọmọ àìlóbi àdámọ̀. Bàbá táyé ṣe, ó táyé òun náà ṣe, ó tún ayé náà ṣe. Gbogbo èèyàn ó sì mọ̀ pé Tinubu náà nílò lọ. Táyé ṣe ni, pẹ̀lú ògo Ọlọ́run. Kẹ wá ṣàánú wa, kẹ bá wa tún lé ayé wa, kẹ bá wa tún
ó nìyẹn ṣe ti rí ẹ wá bá mi bẹ̀ màámi Alájà yìí àdúrà yín gbà lórí bàbá Tinubu ìbẹ ti rí ṣé wá rí màámi ní ìgbà yẹn tẹ́ fi ṣàdúrà tí wọ́n gbé wọn wá bá yín ẹ̀rí bá yẹn jókòó tán lẹ̀ mọ́ yín pẹ́pẹ́pẹ́ ó já sí wípé wọ́n respect yín mo sì rí advice tẹ́ fún wọn pé àtúnṣe ni wọ́n wà fún yín pé kí wọ́n jọ ebi ń paráàlú para ní aráàlú nígbà yẹn ara ò tí ì ní wọ́n ń warm up lọ́wọ́ ni màámi kí lẹ lè rí sí situation tó wà lẹ̀ bẹ́ẹ̀ ṣe bá wa advice wọn nígbà yẹn ẹ wá bá wa pè wọ́n toró dẹ̀ pọ́n máa jẹ yín ní òun bó dẹ̀ jẹ́ wípé kẹ́ ẹ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ pé fẹ́ wá bá wọn ní Aso Villa kọ́ bá wa gbé yín àbí ká dáwó tíkẹ́ẹ̀tì jọ màámi níbi tá a bá dé màámi Alájà tó bá jẹ́ wípé owó tíkẹ́ẹ̀tì ní problem a lè dá o àbí ẹ̀yin ọmọ Yorùbá kí ni mo wí àbí kí ni mo sọ àdáwó tíkẹ́ẹ̀tì jọ ẹ lọ àbá yín bùkù appointment bàbá Gbàjà ẹ máa wà lára àwọn tó gbé Dádì Tinubu tó gbé wọ lọ sọ́dọ̀ Alájà nígbà náà ẹ yo bàbá Gbàjà mi àmìlà ẹ wò ẹ àmọ̀pẹ́ ilẹ̀ ní Aso Rock ẹ jọ nítorí Ọlọ́run àwọn olówó ta fẹ́ fi bribe yín owó ta máa fáwọn èèyàn tán máa fi manage fọdún la ní nítorí pé ẹ fáwọn èèyàn lówó ẹ jọ nítorí Ọlọ́run a fẹ́ book appointment fún màámi Alájà wọ́n fẹ́ rí bàbá Tinubu torí ó dẹ̀ pọ̀rọ̀ màámi Alájà yẹn ó padà wọ etí wọ́n padà láìkí ẹ rí bọ́ bàbá ṣe lẹ̀ mọ́ màámi ni màámi ẹ̀mí ń bọ́ lọ màámi kò tí ì le koko nígbà yẹn preview ni màámi ní situation tó wà nílẹ̀ ó ti le kakaraka ó kọ́ngoro ẹ̀mí ti ń bọ́ lọ màámi ẹ̀yin tẹ́ mọ̀ màámi yẹn ẹ bá mi ṣàánú ayé ẹ gbé fídíò ẹ bá mi ṣí ẹ̀dọ́dọ̀ wọn màámi ebi ń pa àwọn èèyàn mi ebi ń pa wá ebi ń pa àwọn èèyàn mi ọ̀rọ̀ oúnjẹ jẹ àbẹ́yìn náà rí fídíò ni wọ́n ní bàbá mi yẹn ó jọ bí kọ́mẹ́dì lójú yín ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé wọ́n ní àwọn wáyàn tán jọ máa pín ṣíkì kan ṣebí ẹran lèmi máa ń gbọ́ odidi bẹ́ẹ̀ ewúrẹ́ o àbí ògúfe o ẹlẹ́fẹ́ pín ni o àbí wọ́n fẹ́ pín màálù lèmi ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní half wọ́n ti wọ́n pín ṣíkì sí ṣé ìgbésí ayé tó dáa ni màámi Alájà ẹ bá mi mú kẹ́ ẹ bá mi lọ pé bàbá Tinubu bí tán ti ń gbọ́ ìdídé wọn tó dé ó ní ayé lára ọ̀run gan mọ̀ páyé ní Nàìjíríà sí lára wọ́n ti ń pín ṣíkì báyìí o ó ti ń jọra wọn o ó ti ń jọra wọn o màámi àbẹ́yìn ògbọ́n ni bàbá yẹn ní àwọn ní 3,500 wọ́n sì ń ta chicken 20,000 àbí 25 ṣé apá ẹsẹ̀ apá kò tí ẹ yé mi gan mọ́ báyé fẹ́ pé ṣé wíńgì méjì ló máa kàn wá ní èèyàn mélòó ló fẹ́ pín chicken báyìí sí 3,000 àbí ọ̀nà mélòó náà fẹ́ pín sí lóòótọ́ bí bàbá yẹn yé sọ 3,500 abẹ́ni 3,500 mélòó ló wà ní 20,000 èèyàn mélòó ló máa pín a jẹ́ wípé wings ẹyọ kan àti àtẹsẹ̀ ẹsẹ̀ ẹdìyẹ èyí tẹ láìkì láti máa jẹ ẹdìyẹ ẹsẹ̀ ẹdìyẹ kan àti wíǹgì kan òun ló máa kan bọ̀dá yẹn wọ́n ti ń pín chicken ṣe láì ṣe ògúnfe láì ṣe màálù màámi ìgboro ti dàrú wàhálà ti wà bàbá ẹ wá níbi tán ti ń pín chicken bàbá Ọlágúnjú àbẹ́yìn orí ni àní ẹ bá mi ṣí ẹ fídíò ìkódọ́dọ̀ Dádì mi Ọlágúnjú wọ́n ti ń pín chicken ó dàbí ibi ó fọ́ ní àbí but that is the reality situation tó ṣẹlẹ̀ Nàìjíríà lọ́wọ́ nìyẹn wọ́n ti ń parapọ̀ wọ́n ti ń pawọ́pọ̀ wọ́n ti ń pín chicken kan nígbà téèyàn bá ní 3,500 tó níyàwó ńlé tó láwọn ọmọ tí tó dẹ̀ ń ta chicken ẹyọkan ẹlẹ́sẹ̀ méjì kúkúrúkú èyí tó ń tà ní 20,000 25,000 22,000 ẹjọ́ ṣé tán bá wá pé ẹsẹ̀ rẹ̀ ìdíyẹ kan àtàpá kan apá kan bíi tìbò odidi apá kan náà ìdajì apá rárá o kò lè yọ apá 3,500 kò lè gba apá ẹsẹ̀ ẹran kò yọ ìtàn gan àní ẹsẹ̀ ẹran yẹn bóyá ẹsẹ̀ ẹran tán gé méjì àwọn kan dẹ̀ wà tán lè kú torí ẹsẹ̀ ẹran yẹn lásán ẹsẹ̀ ẹdìyẹ tó máa fi ń tẹ̀lẹ̀ yẹn àwọn kan wà àwọn kan lọ́ọ̀fù ẹ̀dákú mo ní àwọn èèyàn tó pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n lè pààyàn torí ẹsẹ̀ ẹdìyẹ tó fi ń tẹ̀lẹ̀ kiri yẹn wọ́n á máa run jẹ ni wọ́n lọ́ọ̀fù ẹ̀kú ibi tó fi sí fún àwọn tí wọ́n ti yẹn ṣe rí ẹsẹ̀ yẹn méjì àti orí nìkan òun ló máa yọ ọ́ sìn báwo lè yin odidi baálé ilé ṣe fẹ́ mú orí ẹdìyẹ kan àtẹsẹ̀ ẹdìyẹ méjì délé wá fún ìyàwó kó wá sí ẹ gbà wá màámi àdúrà yín kẹ̀kan hey bàbá Gbàjà ẹ bá wa book appointment fún màámi ń bọ̀ àdáwó tíkẹ́ẹ̀tì jọ màámi nígbè yín torí àwọn ọmọ wèrè wọ́n wà lójú ọ̀nà wọ́n tún wèrè ni wọ́n ọmọ arúgbó wọn ọmọ
ọmọ àgbàlagbà wèrè ni wọ́n lè kí wọ́n á jí yín gbé lọ́nà lójì ni wọ́n wèrè ni wọ́n ti ya wèrè mọ́ everybody lọ́wọ́ Ọlọ́run tàbá ní ká ìgbà tójú ọ̀nà straight wọ́n lè gbé yín o wọ́n lè gbé yín o Àbújá la fẹ́ book appointment báyìí sì tó bá lọ gba tójú ọ̀nà wọ́n bá tún wá lọ gbé yín àmọye ransom mílàmílà náà dẹ̀ máa ń gbà mítà yìí ní màmí àtẹ̀fẹ́ yín fún yàjẹ́ àgbé yín fò ẹ lọ bá wa bá bàbá Tinubu dẹ̀ pọ̀rọ̀ yín wọ̀ wọ́n létí mi ní fẹ́ kí fídíò yìí gùn jù ẹ̀yin tèmi bá mi drop comment ẹ̀ sábẹ́ fídíò yìí kí lẹ́yìn náà rí sí gbogbo àlàyé tí mo ṣe kalẹ̀ yìí bá mi drop ẹ̀ má wà tó bá dọ́dọ̀ ẹ̀ má jẹ́ kó remain lọ́dọ̀ ẹnìkan bá mi fún sí ìgboro ayé jẹ́ kó lọ viral jẹ́ kó máa lọ ẹ bá mi share kó dọ́dọ̀ bàbá Gbàjà a fẹ́ book appointment fún màmí Alájà ẹ wá jẹ́ kó dọ́dọ̀ màmí Alájà ọmọ Yorùbá ràn yín jẹ́ àti gbéṣẹ́ wá o ẹ̀yin náà lápadà rán ẹ̀yin ní ẹ lọ bá wa wò ó wá ẹ lọ bá wa bá bàbá Tinubu sọ̀rọ̀ ọ̀rọ̀ yín wá gbọ́ ebi ti dé wọ́n ti ń pín chicken lápapọ̀ ẹ ṣàánú o gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi support sórí YouTube channel tẹ́ ń bá mi subscribe tẹ́ ń bá mi support lórí Facebook ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ń support brand mi tẹ́ ń jẹ́ ń dálé ayé ṣe ẹ̀yin náà ní dálé ayé ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín o ṣẹ́ẹ̀rí ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ilẹ̀ Yorùbá ìwọ àtẹ̀mí la lè sọ story wa ìwọ àtẹ̀mí la lè jà fúnra wọn òyìnbó ò lè jà fún ó ti bó ní kálukú báyìí gbogbo ẹ̀yà tó wà Nàìjíríà ló ń jà fúnra wọn má jẹ́ kó gbé má jẹ́ ń gbé sẹ́yìn ilé ẹ̀ gbogbo wa kọ́ la lè sọ̀rọ̀ ìwọ̀nba tẹ́mi lè ṣe lèmi ń ṣe yìí ìwọ náà tó bá jẹ́ pínpín ni bá mi pín ìwọ náà ti support nìyẹn kọ́mẹ̀ntì ẹ̀ wá bá mi fi sábẹ́ fídíò yìí bẹ́ẹ̀ ni má ṣe pé má bùyàn ìwọ kàn bá mi ọ̀rọ̀ ni ẹ bá mi share dọ́dọ̀ dádì mi Ọlágúnjú a ò fẹ́ restructuring ti late wọ́n Nigeria government ò tiẹ̀ fẹ́ gbọ́ restructuring ẹ jẹ́ lọ dẹ́gbẹ́ ká ẹ jẹ́ lọ dẹ́gbẹ́ yín rú gbogbo ilé ìtẹ̀sán àwámọ̀ ìpẹ́ ń fi sí bàbá Tinubu lórí ni o ẹ ń fi sí wọn lórí ẹ ń gbé wọn mọ́ra gbé moralization lẹ́ ń ṣe bàbá Tinubu sán lórí jù yín lọ ẹ̀yin báwo ẹ̀yin tẹ́ ẹ mọ bẹ́ ṣe support bàbá Akíntóyè ńgbà tẹ́ wà pẹ̀lú wa tẹ́lẹ̀yìn oṣù ara wa ẹ̀ advice kí ló dé tẹ́ wá joyè chief adviser mọye ìran tẹ́ ẹ rí ni lẹ́yìn tẹ́ bàbá Tinubu gan tẹ́ wá ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ríran nígbà yẹn pé ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ríran tẹ́lẹ̀mí Ọlọ́run sọ fún yín pé wọn ò lè wí kò sọ́nà tó fẹ́ gbégbà dáàdì ó pọ̀ yẹn ìfẹ́ sọ̀rọ̀ ìfẹ́ lọ bí ibẹ̀ yẹn torí ìsìn àwọn máa lè wọ́n lè rán pé ṣe ni mò ń bu yín ẹ jẹ́ ń dá dúró ná ire.